láì san owó orí ẹ má retí iṣẹ́ ìdàgbàsókè kankan o ààrẹ Tinubu. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa san owó orí wọn bó ṣe tọ́, pẹ̀lú ìkìlọ̀ pé èyí nìkan ló jẹ́ kí ìjọba láǹfààní láti pèsè àwọn nǹkan amáyédẹrùn àti àwọn iṣẹ́ ìdàgbàsókè fún wọn. Tinubu sọ èyí ní ọjọ́ Ẹtì Friday tó kọjá lásìkò ìpàdé àpérò African CEO Forum ní Kigali ní orílẹ̀-èdè Rwanda. Níbẹ̀ ló ti sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nífẹ̀ẹ́ sí ilé ìwòsàn tí èròjà rẹ̀ pé, ṣùgbọ́n wọn kò fẹ́ san owó orí, nígbà tí àwọn mìíràn fẹ́ òpópónà tó dára, ṣùgbọ́n wọn kò fẹ́ kí ọ̀nà kọjá lórí ilẹ̀ tàbí ilé wọn. Ó ní ó ti hàn pé kò sí ẹni tó fẹ́ san owó orí. Owó orí kò rọrùn fún olówó, àwọn tálíkà náà sì ń sá sẹ́yìn. Gẹ́gẹ́ bó ṣe wí, owó orí jẹ́ nǹkan pàtàkì. Aráàlú tó ń san owó orí jẹ́ aráàlú gidi, bóyá iléeṣẹ́ tàbí ènìyàn kọ̀ọ̀kan. Ó ní ẹni tí kò bá san owó orí láìṣe pé wọ́n yọ̀ǹda rẹ̀ lórí sísan owó orí, irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe aráàlú tọkàntọkàn. Ààrẹ tó ń sọ̀rọ̀ nípa àwọn àtúnṣe ètò ọrọ̀ ajé tó gbé kalẹ̀ níbẹ̀rẹ̀ ìjọba rẹ̀, ó sì pè wọ́n ní ìpinnu tó nira ṣùgbọ́n tó ṣe pàtàkì jùlọ. Ó sọ pé Nàìjíríà kò lè máa ná ohun ìní ìran tó ń bọ̀ kí wọ́n tó bí wọn. Gẹ́gẹ́ bó ṣe wí, nínú àwọn ìpínlẹ̀ 36, ìpínlẹ̀ 27 kò lè san owó oṣù àwọn òṣìṣẹ́ wọn nítorí kíni? Kò sí owó. Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tó ń ta epo, ó ń rí owó, ó ń pèsè ẹ̀dínwó epo, ṣùgbọ́n kò sí ilé ìfọpo tó ń ṣiṣẹ́ dáradára. Kò ṣeé ṣe láti máa tẹ̀síwájú rárá. Tinubu tún sọ pé nígbà tó ń ṣe àwọn àtúnṣe náà, òun dá kíka ìwé ìròyìn àti kíka ọ̀rọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára dúró nítorí òun kò fẹ́ kí àtakò àwọn ènìyàn mú ìrẹ̀wẹ̀sì bá òun. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba rẹ̀ ti gbé àwọn ìgbésẹ̀ bíi yíyọ owó ìrànlọ́wọ́ epo àti ìṣọ̀kan owó náírà kalẹ̀, ààrẹ Tinubu sọ pé Nàìjíríà sì tún ní àwọn ìdojúkọ mìíràn àti pé òun yóò tún ṣiṣẹ́ jù bẹ́ẹ̀ lọ ní sáà kejì tí wọ́n bá tún dìbò yan òun.